mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìgbàlà. Bẹ́ẹ̀ ni, ìgbàlà. Mo ti mọ̀ pé ọ̀rọ̀ ìgbàlà ọ̀pọ̀ wa la ti ń gbọ́. Ṣùgbọ́n kí ni à ń pè ní ìgbàlà? Kí là ń pè ní ìgbàlà? Jẹ́ n ka ìwé mímọ́, ìwé Lúùkù orí 19, ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 10. Jésù wí fún un pé lónìí ni ìgbàlà wọ ilé yìí, níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù, nítorí ọmọ èèyàn dé láti wá àwọn tó nù kiri àti láti gbà wọ́n là. Àwọn ọ̀rọ̀ tí ó máa jáde sí ọ lórí afẹ́fẹ́ fún àwọn ọ̀sẹ̀ díẹ̀ tàbí fún àwọn ọjọ́ díẹ̀ yóò jẹ́ lórí ìgbàlà. A na ọ̀rọ̀ yìí níbẹ̀ ní sísẹ̀ntẹ̀lé. Jésù olùgbàlà lọ sọ fún Sákéwù pé òní yìí ìgbàlà wọnú ilé yìí. Ilé wo ni sọ ọkàn rẹ̀ ni? Inú ọkàn ẹni ni Olódùmarè ti máa ń tani lọ́rẹ ìgbàlà. Tí ìgbàlà bá wá débẹ̀, ó ní nítorí pé níwọ̀n tó jẹ́ ọmọ Ábúráhámù, torí pé wọ́n náà jẹ́ ọ̀kan lára àwọn tí Jésù kú fún ìgbàlà. Bọ́gbà Gbogbo ti sọ yìí yóò wọnú ayé rẹ̀ o. Èmi kọ́ mò ń fúnni nígbàlà. Jésù yìí náà ní fúnni nígbàlà. Òun náà ní òun nìkan náà ní fúnni nígbàlà. Nítorí ọmọ èèyàn dé láti wá àwọn tó nù kiri àti láti gbà wọ́n là. Iṣẹ́ kan tí Jésù wá sí ńgbọ̀ wà nù ayé nǹkan ọmọ wẹ́lẹ́sẹ̀ kiri kó sì máa gbà wọ́n là. Ńgbọ̀ ó sì tún gòkè rọ̀run tán. Tí ń rán àwọn ikọ̀ rẹ̀ tó ń rán àwọn ikọ̀ rẹ̀ àti ìjọ rẹ̀ níbi gbogbo lágbàáyé náà ni pé ó ń wá àwọn ẹlẹ́sẹ̀ kiri ó sì fẹ́ gbà wọ́n là. N tó bí ètò àkókò ìkórè yìí náà nù. Ìgbàlà ọkàn rẹ̀ yìí náà ni Jésù olùgbàlà ń wá. Tá a bá wá lóye ìgbàlà, ọ̀dà ká kọ́kọ́ mọ̀ tí ìgbàlà kì í ṣe. Torí bẹ́yìn ọba lóye kíkún, àwọn bàbá wa wọ́n ní tí ọmọdé ọba mẹ́wẹ́ tí ó sì mọ òwe, ó yẹ ká já ẹwẹ́ sọ́wọ́ ọ̀tún ká sì dá òwe sọ́wọ́ òsì. Tá a bá wá nà ń bẹ̀ fún, yóò lè dá mọ̀ pé eléyìí ni òwe, eléyìí ò ní ẹwẹ́. N tá a fi wò nìyẹn pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí n tí kì í ṣe gbàlà. Tọ́pọ̀ èèyàn nínú ìjọ sì gbà pé ìgbàlà ni. Àkọ́kọ́ ni pé méje ni wọ́n sọ fún tí ì ṣe gbàlà pàápàá. Àkọ́kọ́ ni pé kéèyàn máa lọ ṣọ́ọ̀ṣì bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tàbí lóòrèkóòrè, tàbí kéèyàn jọ mọ ìjọ kan tó dájú tọ́jọ́ mọ ìjọ kíkún ní ìjọ kan lágbègbè ibì kan kì kò sọ ẹ́ dẹni ìgbàlà. Ìyẹn kọ́ náà ń pè ní ìgbàlà. Torí pé mo ti ń lọ ṣọ́ọ̀ṣì àmọ́ ti dẹni ìgbàlà. Irọ́ lílọ ṣọ́ọ̀ṣì kò sọ ní dẹni ìgbàlà. Ṣọ́ọ̀ṣì gan ọgbà àyàn là. Bẹ́ẹ̀ ni, ṣọ́ọ̀ṣì ọgbà àyàn là. Mo jọ mọ ìjọ kan kò gbà mọ́ là. Èmi ọmọ ìjọ tó dáa jù wọn gbogbo ìjọ níjọ. Àtijọ́ gbogbo ìjọ tó bá sàjẹ́ tọ́lọ́hun, èyíkéyìí tó bá ń lọ ńbẹ̀ kò sọ dẹni ìgbàlà. Kọjọ́ mọ ìjọ kan ní kó ló kọ́nù ìwé wọn, kó sì máa ṣàwọn ojúṣe rẹ̀ kò sọ dẹni ìgbàlà. Ìkejì ni pé kéèyàn ó ṣèrìbọmi kò sọ ní dẹni ìgbàlà. Èèyàn lè ṣèrìbọmi kó jẹ́ pé olúwa rẹ̀ rè já sómi ni tó kàn rè wẹ̀ lódò. Ọkùnrin kan wà tán pè ní Símónì Oṣó nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 8 ẹsẹ̀ 13. Òun náà gbàgbọ́, wọ́n wá ṣèrìbọmi fún un. Wọ́n rò pé ó ti dẹni ìgbàlà ni. Àṣírí wá tú ní ẹsẹ̀ 18 ìwé Ìṣe àwọn Àpọ́stélì yẹn, ní sí ẹsẹ̀ 24. Nígbà tí Pétérù dé tó ń gbọ́wọ́ láwọn onígbàgbọ́ ará Samaria, tí òun náà wá rí pé wọ́n máa ń gbọ́wọ́ lé wọn, wọ́n máa ń gbẹ̀mí mímọ́. Òun náà wá fẹ́ fagbára. Oṣó lòun. Àwọn kan wà náà nínú ṣọ́ọ̀ṣì, oṣó ni wọ́n, àjẹ́ ni wọ́n, ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n. Wọ́n sì wá ṣọ́ọ̀ṣì, wọ́n láwọn gbàgbọ́, wọ́n sì rìbọmi fún wọn. Ìrìbọmi ò sọ̀yàn dẹni ìgbàlà torí ó lé orí igi àgbélébùú kan nù wọn. Òun gbàgbọ́ ó sì yí padà. Kò sì rìbọmi Jésù ni pé lónìí lọ pàdé mi ní paradíṣe. Ká sì rìbọmi kò sọ ní dẹni ìgbàlà. Ẹni tí ò ní rònú pé wàá dọ̀ ọkàn tí ó fẹsẹ̀ lẹ̀ tó lọ sì rìbọmi orí ìwẹ̀ lódò ni. Irú ẹni bẹ́ẹ̀ yóò ronú pé wàá dẹ́ṣẹ̀, yóò wá gbà yẹn rere. Ìgbà yẹn ni ó wà tó di ẹni tí ó ní gbàlà tí wọ́n ẹni wọn bá gbàlà ni wọ́n sì rìbọmi fún. Ìkẹta tí ìgbàlà ò kì í ṣe, ìgbàlà yìí ṣe kéèyàn máa gbára Olúwa. Ọ̀pọ̀ èèyàn ní gbára Olúwa ń ṣọ́ọ̀ṣì lónìí tó jẹ́ pé àwọn àti Jésù wọn ọ̀tá Jésù ni wọ́n. Ìwọ náà mọ̀ra rẹ̀, ò ń gbára Olúwa, ò tún mutí. Ò ń gbára Olúwa, ó bá ti kó Sunday báyìí ó tún fi gé ọtí, ó sì mú sìgá, ó sì ń gbára Olúwa, ó sì ń gbára Olúwa, ó sì ń gbára Olúwa, ó ń gbára Olúwa. Ó rìnrìn kùnrin, ó ń jẹjẹkújẹ, ó mú mukúmu, ó rìnrìn kùnrin, ó ń sọ̀sọ̀kúsọ lẹ́nu. Ó tí ì dẹni ìgbàlà.
ìgbára Olúwa sọ ní dẹni ìgbàlà pé àmọ́ ìgbára Olúwa ẹni ìgbàlà ni mí, irọ́ ni, ọ̀tàn rẹ̀ jẹ́ ni. Ìyẹn ṣe bẹ́ẹ̀. Ìkẹrin ni pé ntí ìgbàlà ò kì í ṣe kéèyàn jẹ́ pásítọ̀ kò sọ dẹni ìgbàlà, kéèyàn jẹ́ ajínrere kò sọ yẹn dẹni ìgbàlà, kéèyàn jẹ́ rẹ́fẹ́rẹ́nì, kéèyàn jẹ́ ní ọ̀wọ̀, kán máa pè yàn lẹ́ni ọ̀wọ̀. Bàbá wa kéèyàn jẹ́ bíṣọ́ọ̀bù, kódà kéèyàn tó jẹ́ bíṣọ́ọ̀bù àgbà, àbí kéèyàn ojú òṣìṣẹ́ nù jọ, kéèyàn jẹ́ ajínrere, kéèyàn jẹ́ pàìtọ́ kò sọ yẹn dẹni ìgbàlà. Gbogbo nǹkan yẹn lèèyàn lè jẹ́ kéèyàn má ní ìrírí ìgbàlà. Bẹ́ẹ̀ ni. Ìkarùn ni wípé kéèyàn wá jẹ́ ẹlẹ́sìn tí ń gbàdúrà, tí ń gbààwẹ̀, tí ń sàndá mẹ́wàá, gbogbo àwọn mọ̀dámọ́dá ṣọ́ọ̀ṣì, ojú inú owó ojú ìwé àtowó tán sanú ẹgbẹ́ yín tó wà nú ṣọ́ọ̀ṣì ńlọ ń san, kò sọ ẹdẹni ìgbàlà, kò sọ ẹdẹni ìgbàlà. Tàbí káwọn èèyàn ọmọ ẹ lólódodo ládùúgbò pé èèyàn Ọlọ́run bàbá yìí o, èèyàn Ọlọ́run màmá yìí o, olódodo ni wọ́n, olódodo ni wọ́n. Kéèyàn máa ṣe morning cry kiri àdúgbò. Mi ò sọ pé gbogbo àwọn tí ń ṣe morning cry kiri ni o, kì í ṣe gbogbo àwọn tí sàndá mẹ́wàá ṣọ́ọ̀ṣì ni wọ́n dẹni ìgbàlà. Ṣùgbọ́n kéèyàn máa ṣàwọn nǹkan yẹn, èèyàn lè ṣe wọ́n láì ní gbàlà. Nikodemu olóyè ni láàrin àwọn Júù, Fàrísì tún ni nígboro ẹ̀sìn, Fàrísì ni nígboro ẹ̀sìn. Ṣùgbọ́n kò yí sẹ́ni ìgbàlà, kò tí ì dẹni ìgbàlà. Jésù wàásù àtúnbí fún Jésù pé lóòótọ́ mo sọ fún ọ, Jòhánù orí 3:3, ó ní lóòótọ́ sọ tí a kò bá tún èèyàn bí kò lè rí ìjọba ọ̀run. 5 rẹ̀ ó ní lóòótọ́ mo fún ọ, bí a kò bá fún mi àti ẹ̀mí bí ènìyàn, ó ní kò lè wọ ìjọba ọ̀run. 6 ó ní ìta abí nípa tara ni, ìta abí nípa tẹ̀mí ni. Nǹkan kẹfà tí ìgbàlà ò kì í ṣe ó ní pé kéèyàn máa pa òfin mọ́. Ọ̀dọ́mọkùnrin ọlọ́rọ̀ tó sáré tẹ̀lé Jésù ní Máàkù orí 10 ẹsẹ̀ 17 ẹsẹ̀ 22, ó ń pariwo Jésù, kí ni wọ́n sì tún fi dẹni ìgbàlà? Jésù sọ fún un pé tí wọ́n fi níyà nípẹ̀kun kankan náà ni, níyà nípẹ̀kun dídẹni ìgbàlà kankan náà ni. Kí ni wọ́n sì tún fi níyà nípẹ̀kun? Jésù ní pòfin mọ́. Ó lóun ti ń pòfin mọ́, kò sì ní gbàlà, kò ní gbàlà. Ó lè máa pòfin mọ́ kọ́ máa dára ẹ láre, ṣùgbọ́n níwájú Ọlọ́run ẹlẹ́bi náà ni ọ́. Ṣé wàá rí ẹ parí lórí tí kì í ṣe gbàlà? Kéèyàn wá máa ṣiṣẹ́ rere, kó máa ṣe fónílé, kó máa ṣe fálẹ̀ àlejò, kó máa fún pásítọ̀ lówó, tó bá ti ráwọn ìránṣẹ́ Ọlọ́run kó máa ta wọ́n lọ́rẹ. Kódà ó lè máa ṣe alágbàtẹrù iṣẹ́ Ọlọ́run gan kó máa ní gbàlà. Bẹ́ẹ̀ ni ó lè máa gbàdúrà. Kọ̀nẹ́lífù nínú ìwé Ìṣàpòstélì orí 10 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6, ọkùnrin olódodo ni, yín sòdodo, ó bẹ̀rù Ọlọ́run tílétílé rẹ̀, àwọn àwòmọ́ni rẹ̀ tó 6, tó bá tún kẹsẹ̀ 22 6 ni. Ó sì ń ṣètọrẹ àánú, ṣùgbọ́n kò ní gbàlà. Níbi ó gbàdúrà dé ọ̀sán gan ló rángẹ́lì. Àdúrà wo ni wọ́n gbà? Sádùá tẹ̀lé ló lẹ́gbẹ̀ẹ́ Kọ̀nẹ́lífù ni. Ó tún lówó lọ́wọ́, ó tún bẹ̀rù Ọlọ́run. Ó bẹ̀rù Ọlọ́run, ṣùgbọ́n wọ́n ń tiẹ̀ òye ọtí mu, ó ní ọmọ Ọlọ́run ni ọ́, mo ló ti ń jẹ́ ọmọ Ọlọ́run bọ̀. Ẹni eléyìí Kọ̀nẹ́lífù ó rí ni bó ṣe jẹ́ gbogbo ẹ̀ tó, ìwé mímọ́ pé nǹkan kan kùkù. Olúwa wa sọ fún un pé áńgẹ́lì wa bá pé lọ ránṣẹ́ pé Pétérù yóò sọ tó kù fún ọ, wọ́n wá wàásù Jésù fún. Kristi ni máa ń gbà nílà. Yá wá sáré wò kí ni à ń pè ní gbàlà. N ò lè parí ọ̀rọ̀ yìí lónìí, yóò tún dáa kó tún tẹ́tí sí ètò yìí ní lọ́sẹ̀ tí ń bọ̀. Ṣé ọ̀rọ̀ mi yé ọ? Kí là ń pè ní gbàlà? Àkọ́kọ́ ni pé wíwá sínú Kristi láti gba ìdáláre àti ká lè dolódodo nípasẹ̀ ìgbàgbọ́. Sákéù tí mo kà tán rẹ̀ fún inú Lúùkù orí 9 tí mi ò lè ka gbogbo ẹ̀ tó bá mọ́ láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 10, ẹsẹ̀ tó gbẹ̀yìn lèmi, méjì tó gbẹ̀yìn ni mo kà, ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10. Sákéù yìí ọmọ rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀, ọmọ rẹ̀ lọ́daràn pọ́nbélé, ó sì nírẹ̀lẹ̀, ó tún wá jẹ́ èèyàn tó kúrú. Ó wá pé òbítíbitì èrò rẹ̀ lẹ́yìn Jésù, wọn à ní jẹ́ kóun rí Jésù. Ó bá sáré gun igi síkámórì, ó ti rí ọ̀nà tí Jésù ọgbà, ló bá lọ ìgun igi síkámórì, ló bá dólé rẹ̀ pé kóun sá lè rí Jésù, ó fẹ́ wá rí Kristi ni. Nígbà Jésù sì ti rí inú àyà rẹ̀, ló sáré tọ̀hún wá. Jésù wá sọ fún un pé lónìí yìí títọ̀ Kristi wá. Jésù ní Mátíù 11 ẹsẹ̀ 28, ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá a dẹrù wọlé lórí. Ẹrù wíwú ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn Sákéù, kò sẹ́ni tí ó gbà á, kò sì lè gbára ẹ̀. Akitiyan ẹ̀sìn ọ̀gbá, akitiyan ẹ̀sìn ò lè gbà wọ náà. Ò lè gbára rẹ̀, kò sẹ́ni tó lè gbà ọ́, kò sí oníṣẹ́ Ọlọ́run tó lè gbà ọ́, kò sólúwa rẹ̀. Ẹnìkan tí ń gba nílà náà ni Jésù Kristi. Ó sì sáré, Jésù ní pé lónìí ní gbàlà wọnú ilé rẹ̀. Ọmọkùnrin yẹn orí ìdáláre gbà ó,
ó sì dolódodo nípasẹ̀ ìgbàgbọ́. Kí ni à ń pè ní ìgbàlà? Ó ní níní ìyè àìnípẹ̀kun. Kéèyàn ó di àtúnbí nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. Tó o bá ti gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run, ìwé ìhìnrere Jòhánù orí 3 ẹsẹ̀ 16, ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé bí ẹnikẹ́ni bá gbà á gbọ́, kò ní í ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Níní ìyè àìnípẹ̀kun àti dídi tuntun ní ẹ̀mí, òun là ń pè ní ìgbàlà. Tí o bá ti rí bí mo ti ń ṣàlàyé fún ọ yìí, ọ̀rẹ́ mi ò dẹni ìgbàlà. Ọlọ́run sì ń sọ yìí fún ọ kó o lè bá a dẹni ìgbàlà. Ọ̀fẹ́ ní ìgbàlà. Kò sígbà tọ́lọ́run ìgbanilà bá ti ń sọ yìí báyìí ó sì tán àti gbanilà. Àdúrà kan tí mo mọ̀ tí ò ní dènà, tó lódùmarè ò lè, tí ò ní pò tí láti dán ọ lóhùn. Ó ní àdúrà Olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí, ṣàánú fún mi, dárí ẹ̀ṣẹ̀ jì mí, gbà mí là, yóò sì gbà ọ́ là. Kí ni ìgbàlà? Kí ni ìtumọ̀ ìgbàlà? Ìkẹta ni pé mímọ̀ Kristi àti kí Kristi náà mọ̀ ọ́. Wàá rí Sákéù yìí nígbà tí Jésù débi igi síkámórì tọkùnrin yẹn gùn ní ẹsẹ̀ 5. Nígbà tí Jésù sì dé ibẹ̀, ó gbójú sókè ó sì rí fún un pé Sákéù, ọmọ ọkọ rẹ̀, Sákéù, yára kó o sì sọ̀kalẹ̀ nítorí èmi kò lè ṣaláìwọ̀ sílé rẹ lónìí. Sọ̀kalẹ̀. Sákéù, ó pè lórúkọ tí wọ́n sọ. Ọmọkùnrin kan náà Nàtánìẹ̀ nínú ìwé ìhìnrere Jòhánù orí 1 ní ẹsẹ̀ 47 sí ẹsẹ̀ 50. Nàtánìẹ̀ lè wọ́n sọ fún kó wá wo Jésù, bó sì ń bọ̀ lọ́dọ̀ Jésù, wọ́n mú wá sọ́dọ̀ Jésù ni, ó sì wá sọ́dọ̀ Jésù. Jésù ní Nàtánìẹ̀, ọmọ Ísírẹ́lì tòótọ́ nínú ẹni tí ẹ̀tàn ò sí. Nàtánìẹ̀ ní ká ó rí mi rí, ó ṣe mú ọkọ mi. Ó ní mo ti rí ọ kádẹ́rù tó wá bá ọ, mo ti rí ọ tó jókòó lábẹ́ igi ọ̀pọ̀tọ́. Mi mọ̀ Kristi. Ọmọkùnrin yẹn Jésù mọ̀, òun náà mọ̀ Jésù. Sákéù ọmọ Kristi olùgbàlà ni, torí ẹ̀ ló tètè sáré gòkè pé èrò ní jẹ́ rí, tí n bá rí mo mọ̀ pé n ó rí yè. Tó o bá ti wo Jésù ó rí yè. Ọmọ tí Nàtánìẹ̀ sọ ní Rábì, olùkọ́ni, olùkọ́ni, ó ní ìwọ ni ọmọ Ọlọ́run, Kristi ọmọ Ọlọ́run. Tó o bá mọ̀ Kristi ní ọmọ Ọlọ́run, ò lè dẹni ìgbàlà. Kí n fi ẹnu ọ̀rọ̀ ìjóná, á tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ọ̀rọ̀ ìgbàlà yìí. Ó gbọ́dọ̀ lóye rẹ̀. Kí ni ìgbàlà? Níní Kristi. Níní Kristi ó wá sọ ẹdẹni táyé ò lè sún mọ́. Ó di àléébá, àbá àmú lè fi ṣe nǹkan kan. Torí Kristi nínú yín, Kólósè orí 1:27, ó ní pé ìrètí ògo ni. Tí Kristi bá ti wọnú ayé ẹ, kò sí ẹnikẹ́ni tó lè rí ọ gbèsè mọ́, oògùn ọ̀ràn ọmọ, ayé ò lè mú ọ. Ìṣe àwọn Àpọ́stélì orí 9:15, àwọn ẹ̀mí èṣù gan dá ọmọ. Bẹ́ẹ̀ ni, nígbà táwọn ọmọ Sceva ń sọ fún àwọn ẹ̀mí èṣù, wọ́n ní alẹ́ yín jáde lórúkọ Jésù tí Pọ́ọ̀lù ń wàásù. Ẹ̀mí èṣù yẹn dá wọn lónìí, mọ̀mọ́ Jésù o, mọ̀mọ́ Pọ́ọ̀lù, tá lẹ́yìn o. Wọ́n ṣe é fọwọ́ kan, Pọ́ọ̀lù ò ṣe é fọwọ́ kan. Bẹ́ẹ̀ ni, Amani náà àbí Mọ́díkáì, Amani fẹ́ pa Mọ́díkáì, ṣùgbọ́n Mọ́díkáì ò ṣe é mú fún. Ìyàwó rẹ̀ sọ fún pé tí Mọ́díkáì bá jẹ́ ọmọ Júù tòótọ́, ìgbàlà yóò sọ ẹ́ dọmọ Ọlọ́run tòótọ́. Ó níwájú ẹ tó ti ń ṣubú, ó lọ́mọ ṣubú ni. Tó o bá ti dẹ́ni ìgbàlà yípa yóò ká ọmọ, òótọ́ mo sọ fún yẹn, tẹríba ká gbàdúrà. Sọ fún Jésù, ẹlẹ́ṣẹ̀ ni mí, ṣàánú fún mi, dárí ẹ̀ṣẹ̀ jì mí, gbà mí là lónìí, èmi ọ̀la, omi sàn, wọ́n sàn, mo dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Olúwa, mo fà àwọn tó ti gbọ́ ọ̀rọ̀ rẹ ilé ọ lọ́wọ́. Ọlọ́run gbà wọ́n là o, sọ wọ́n di tirẹ̀ o. Jésù Kristi Olúwa wa. Àmín. A gbàgbọ́ wípé Ọlọ́run ti bá ọ pàdé nípasẹ̀ ọ̀rọ̀ tí o gbọ́ yìí. Fún ìrànlọ́wọ́ síwájú sí i, pèsè orí àwọn nọ́mbà wọ̀nyí: 08066162008 07032844129. Máa tọpasẹ̀ wa nípasẹ̀ Trego Media lórí Facebook, Instagram àti YouTube fún àwọn oúnjẹ ẹ̀mí sí i.
tàbí kí o lọ sórí wẹ́bsáìtì wa www.tregomedia.com láti gba ìwàásù sílẹ̀ lọ́fẹ̀ẹ́. ẹ ṣe ń tẹ́tí sílẹ̀ dópin ètò yìí. ẹ pàdé wa lórí ìkànnì yìí lákòókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.